Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi o, ẹ kú dédé wòyí o, ẹ kú bó ṣe ń lọ. Ẹ kú ìtẹ́tí wa o, kú ìtẹ́tí sí wa tẹ̀ ń gbọ́ wa, tí tẹ fi ń gbọ́ wa ní irú ayọ̀ rẹ̀ fi máa gbọ́ lórúkọ Jésù. Bẹ́ẹ̀ ni, ara mi rírí mo lórí ológbò látẹ̀. Wọ́n ní ìyá onífá, ó wá sí ààfin lọ́sàn-án. Ó ní kí kábíyèsí, òun ní iṣẹ́ kan tí òun wá jẹ́ fún kábíyèsí. Kí kábíyèsí pé àwọn olórí tó wà láàfin pé wọ́n ní kí wọ́n lọ jíṣẹ́ fún wọn pé ẹnikẹ́ni nínú wọn tí ò bá ti bá ọ̀ fún Naomi pé ikú lè rí ẹ̀ṣẹ̀. Pé níwọ̀n nù wọn tó bá sọ pé òun tún máa lépa Naomi pé wọ́n ní àwọn dáẹ́tì tó wà láàfin wọ́n ní ojú àánú ti fọ́ o, pé ti kà ló kù o, pé wọ́n ní kán jíṣẹ́ fún wọn bẹ́ẹ̀, pé kábíyèsí kìlọ̀ fún wọn. Wọ́n ní kábíyèsí wá sọ pé Jànífà, ọ̀rọ̀ yìí kì í ṣe òun lòun fẹ́ jíṣẹ́ fún wọn. Á dáa kó pè wọ́n, kí kábíyèsí pè wọ́n, ó pè wọ́n jọ, ó ẹnu ara ẹ̀ sọ fún wọn pé báyìí ni àwọn ni wọ́n rán òun, àwọn alálẹ̀ rán òun kó lọ jíṣẹ́ fún wọn ní ààfin. Wọ́n fẹ́ wọ́n kọ̀ tọ́wọ́n bá ti bá ọ̀fun kábíyèsí fún Naomi, tọ́wọ́n bá ti fi ti Naomi ṣe pé ikú lè rẹ̀ ẹ̀ṣẹ̀ wọn, pé kò tọ́ rán òun pé kó wá sọ fún wọn ní ààfin nìyẹn. Bí kábíyèsí ṣe pè wọ́n nìyẹn. Wọ́n bá ránṣẹ́ pé kán lọ pè wọ́n. Wọ́n ní gbogbo àwọn márààrún náà pé wọ́n pe àwọn márùn-ún àti títí kan Elizabeth gan. Wọ́n ní wọn dá anybody sí pé ṣùgbọ́n nǹkan tó fi jẹ́ pé àwọn márùn-ún nìkan ló wá present pé Ashley ti páàkì ẹrù ẹ̀. Wọ́n ló ti páàkì ẹrù ẹ̀ lòun ò ṣe mọ́ pé Naomi àti kábíyèsí ti fẹ́ pa òun. Instead tó máa fẹ́ pa òun kóun yẹn tètè fẹsẹ̀ òun sọ̀rọ̀. Wọ́n ní ìníléni náà tó wá jẹ iṣẹ́ yẹn. Ẹni tí ó palẹ̀ mọ́ tó lóun ń lọ. Báwo ni kábíyèsí ṣe fẹ́ pa ẹ́? Wọ́n ní báwo ni kábíyèsí ṣe fẹ́ pa ọ́? Ó ní kábíyèsí àti Naomi náà ń lépa ẹ̀mí òun. So ayé òun ò dẹ̀ sí ní ààfin yìí mọ́ nítorí wọ́n ṣe fẹ́ pa òun ni wọ́n wá pé òun ò dẹ̀ fẹ́ kán wá pa òun sí ààfin. Torí ẹ̀ ló ṣe palẹ̀ mọ́. Ó sọ fún kábíyèsí pé òun ò ṣe mọ́. Ọ̀rọ̀ rèé o. Ẹ máa wo ọ̀rọ̀ nígboro ẹnu. Ẹ rí i pé Ọlọ́run bá pé wọ́n ní ògbéni níjà kẹ́rù òbó níjà. Ṣẹ́yìn náà rí irú ẹ̀ ṣá. Ẹ ti gbọ́ ń pa ẹ̀. Wọ́n bá ní àwọn márùn-ún pè mí Mariam. Wọ́n ní inú Mariam ti ẹ̀ ń dùn pé nígbà tí ó rí i pé Ashley ti kó kúrò láàfin. Wọ́n ní Mariam wá sọ pé páyè gbà pé òun gangan ló fẹ́ jẹ queen Ilé Ifẹ̀. Nígbà tí ẹni tó ń bá òun dù tó ti lọ pé òun ló fẹ́ jẹ queen Ilé Ifẹ̀. Kó tó di pé ìyá Nífá wá lọ́sàn-án yìí. Wọ́n ní èèyàn tán rẹ̀ bí ìyá ìbejì. Wọ́n ní bó ṣe wá dé ìyá Nífá ṣe dé lọ́sàn-án ìyá Nífá gbé ọ̀rọ̀ bántabántá yìí ló gbé kalẹ̀. Pé wọ́n ní ẹni bá létí kó gbọ́ ohun tí ìyá Nífá ń sọ. Wọ́n rán ìyá Nífá wá o pé nǹkan tí wọ́n rán òun tóun gbọ́. Wọ́n ní kóun lọ jíṣẹ́ fún kábíyèsí kó sọ fún àwọn olórí ẹ̀ pé Queen Naomi ó ti di èèwọ̀ fún wọn. Wọn ò gbọdọ̀ rin fín. Wọn ò dẹ̀ gbọdọ̀ sọ wípé àwọn ń wò lójú. Wọ́n fẹ́ gbóná wojú ẹ̀. Wọ́n ní láti ìsinsìnyí lọ ẹni bá tó ta fèlèfèlè sí Naomi. Ìsídà ó mú orúkọ Naomi àtàwọn ọmọ ẹ̀ lọ sí ilé olóògùn. Wọ́n ní àwọn dẹ́ẹ̀tì pé ojú àánú ti fọ́ pé àwọn máa pa wọ́n.
pé anybody pé kán kìlọ̀ fún wọn. Anybody bá tún ta fèlèfèlé sí Naomi àti àwọn ọmọ ẹ̀ pé pípa ni sí pé ikú lèrè ẹ̀ṣẹ̀ wọn. Wọ́n ní nǹkan tí ìyá Nífá sọ nìyẹn. Wọ́n ní àwọn ò ṣàánú wọn mọ́. Ìkìlọ̀ ńlá leléyìí pé kí kábíyèsí sọ fún wọn. Bí kábíyèsí ṣe ní kí ìyá Nífá nìkan fẹnu ara ẹ̀ jíṣẹ́ fún wọn. Wọ́n ní ìyá Nífá ti jíṣẹ́ fún wọn. Wọ́n ní tẹ bá rí bí gbogbo wọn ṣe ń kùn, irú kí leléyìí, irú kí bẹ́rù ń bá wọn, bẹ́rù ò bá wọn. Wọ́n ní wọ́n wà short of words. Nígbà tí wọ́n ti gbọ́ pé ikú lèrè ẹ̀ṣẹ̀ wọn, pé kán bẹ̀rẹ̀ sí ní wọ́n wá mọ̀ pé pé kábíyèsí sọ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ti sọ fún wọn pé nǹkan tó máa gbẹ̀yìn wọn náà nìyẹn. Torí tí ìlú bá ti ń dún àdójù, bó ti ṣetán láti yà, láti fọ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀, bóun ti ń kìlọ̀ fún wọn. Bóun ti mọ̀ pé nǹkan tó dé máa gbẹ̀yìn, òun dẹ̀ fẹ́ kẹ́ni kankan wá kú sínú ààfin òun. Torí ẹ̀ ló ń ṣe lé wọn kó kán máa lọ, wọ́n láwọn ò lọ. Tó bá tẹ̀ jẹ́ pé bí wọ́n ṣe sọ pé àwọn ò lọ, tó dẹ̀ wà ní ààyè wọn, tó dẹ̀ bá Naomi jà, tó dẹ̀ dá Naomi láàmú àtàwọn ọmọ ẹ̀, pé kí ló wà ńbẹ̀. Naomi tán ń lépa ẹ̀, ó ní ojú ọ̀run tẹ́yẹ fò láì faragbá. Ìyẹn ò ní wọn léèkánná. Ìyẹn jẹ́jẹ́ lọmọ Ọlọ́run ń lọ. Ó ń ṣe tiẹ̀ ní jẹ́jẹ́jẹ́, kò rí ti anybody rò. Bẹ́ẹ̀ tí wọ́n sọ pé kí Naomi kú fòkó níṣu. Pẹ̀lú bọ́n ṣe dá Naomi láàmú títí. Naomi ò tọ́ wọn o, kò retaliate. Àwọn náà tún máa dìde. Tọ́lọ́run bá máa gbèjà fún Naomi. Ó tiẹ̀ tí ń gbé níjà. Ẹ ríran wò. Kọ́lọ́run kó dá gbogbo wa sí. Bíbélì sọ pé kìkì ojú wa la ó fi máa rí èrè àwọn èèyàn búburú. Ẹgbẹ̀rún lápá ọ̀tún, ẹgbẹ̀rún lápá òsì, pé ṣùgbọ́n kínkínní kan kì yóò súnmọ́ ẹnu ọ̀nà wa. Ǹjẹ́ ó tán àbókù? Ìgbà tí ìyá Nífá ti kìlọ̀ fún wọn, kán ya tètè tọwọ́ ọmọ wọn bá ṣọ́, kán má bàá kúkú ẹ̀sín, kán má bàá kúkú àìgbọ́ràn. Torí kábíyèsí Ọlọ́run ìyanu, ó ti fún wọn lókun tó ń fà láti ẹjọ́ yìí. Ẹ rọra ṣe nǹkan tí Ọlọ́run sọ fún wọn láti ẹjọ́ yìí. Wọ́n pe gbogbo èèyàn tí wọ́n tún pe Ọlọ́run pé kí ta lọ Ọlọ́run. Ìtúyìn pé kò sẹ́ni tó jọ wọ́n lójú. So nígbà tí Ọlọ́run bá fẹ́ dẹ̀ máa gbé ìṣe ẹ̀ dé. Ọlọ́run nífẹ̀ẹ́ wọn gidi gan ni. Tó tú jàjà tó ń kìlọ̀ fún wọn. Tó wò wọ́n ṣoṣooṣo tó ní kóun kìlọ̀ fún wọn. Ọlọ́run ẹ ṣeun. Ẹ kú ìtọ́jú wa o. Ẹ kú ààbò rẹ lórí wa o. Ẹ̀yin èèyàn ẹ bá share, kẹ́ bá like, kẹ́ bá wa fi ìtókù sí comment section. Torí the way tí ọ̀rọ̀ ṣe ń lọ báyìí. Káràbà tún ra mọ́dò ń gbárèrè. Ẹjọ́ ṣọ́ra, wọ́n ní ẹni tí Ọlọ́run bá nífẹ̀ẹ́ ló ń kìlọ̀ fún, ló ń bá wí. Sẹ́yìn olórí, tẹ bá gbọ́ ìbáwí, á máa dára fún yín pọ̀ o. Kábíyèsí ò jàǹpátá, kò fún yín ní wàhálà. Naomi kò jàǹpátá, kò fún yín wàhálà. Kò tiẹ̀ fi nǹkan kan kó fi ní yín lára. Ẹ̀yin ilẹ̀ wá báyìí. Tọ́ ní kẹ́ wá jẹun. Tẹ tún wá ń ká Naomi lọ́wọ́ kù. Ọlọ́run ló máa dá o. Ẹ̀yin èèyàn ẹ share, bá wa share, kẹ́ bá like, kẹ́ bá fi ìtókù sí comment section. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Láyọ̀ o.